Níṣe ni awuyewuye ló mà tún sọ ní orí ẹ̀rọ ayélujára nípa ọmọ gbajúgbajà olórin ẹ̀mí ni ajíhìnrere Tọ́pẹ́ Àlàbí ìyún Ayọ̀míkún Àlàbí lórí ayẹyẹ ìgbéyàwó tí ọmọbìnrin náà ṣe tó sì jẹ́ pé lórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ ni pé kí ni ìdí tí Tọ́pẹ́ Àlàbí àti ọmọ Ayọ̀míkún tí wọn ò fi pé bàbá tó bí Ayọ̀míkún ìyún ẹni tí Tọ́pẹ́ Àlàbí bí Ayọ̀míkún fún tí wọ́n fi pè é síbi ayẹyẹ ìgbéyàwó tí Ayọ̀míkún tó ṣẹ̀ṣẹ̀ ṣe. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ní kò mọ̀ pé Ayọ̀míkún tó jẹ́ ọmọ Tọ́pẹ́ Àlàbí tóun náà ń kọrin ẹ̀mí ó ṣègbéyàwó, kódà kò sẹ́ni tó rí gbọ́ rárá, kò sì sẹ́ni tó rí ìkéde ẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n lójijì mà ní àwọn àwòrán àti fọ́nrán fídíò tí wọ́n ṣe níbi ayẹyẹ ìgbéyàwó Ayọ̀míkún àti ọkọ ẹ̀ ìlú máa bẹ̀rẹ̀ sí ní jáde sórí ẹ̀rọ ayélujára nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Níbẹ̀ ni wọ́n sì ti rí pé Ayọ̀míkún ó ti kúrò ní ilé Tọ́pẹ́ Àlàbí àti ọkọ ẹ̀ Sọjí Àlàbí o tóun náà ti gba ilé ọkọ ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn èèyàn díẹ̀ tí wọ́n súnmọ́ àwọn ìdílé náà dáadáa ni wọ́n pè síbi ìgbéyàwó yìí, èyí tó jẹ́ kó di mímọ̀ pé wọ́n ṣe ìgbéyàwó ọ̀hún ní bòńkẹ́lẹ́ ni. Ṣá o, látìgbà tí ìgbéyàwó yìí ti fọ́nrán fídíò àti àwọn àwòrán ẹ̀ tó ti gba orí ẹ̀rọ ayélujára ìlú máa jẹ́ pé àwọn èèyàn ò máa fi Tọ́pẹ́ Àlàbí àtọmọ ẹ̀ lọ́rùn sílẹ̀ tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Wọ́n ní kí ló dé tí Ayọ̀míkún yóò ṣerú nǹkan ńlá bẹ́ẹ̀ tí wọn ò ní jẹ́ kí bàbá ẹ̀ tóbi tó gba àtọ̀ díẹ̀ jáde tí wọn ò ní jẹ́ kó wà lórí ìjókòó. Lẹ́yìn kò bá sì gbàgbé lọ́dún díẹ̀ sẹ́yìn ẹni ọkùnrin kan Máyégún Ọláoyè ló máa jáde síta tó sì jẹ́ kó di mímọ̀ pé lọ́dún 1998 tí wọ́n bí Ayọ̀míkún Àlàbí onílé ìgbẹ̀bí CAC kan ìyún ìjọ Christ Apostolic Church ni wọ́n bí sí. Ó lóun ní òun ní ọmọ náà òun lòun fún Tọ́pẹ́ Àlàbí lóyún àti pé ẹnikẹ́ni kò lè gba ìṣe òun ṣe. Ọ̀rọ̀ yìí ló sì jẹ́ kí Ayọ̀míkún ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn The Punch níbi tó jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ ni ìyá òun ti sọ fún òun nípa Máyégún Ọláoyè, kódà ó ní gbogbo gbìyànjú ó ní ìyá òun tiẹ̀ gbà pé kí àwọn lè mọra àwọn káwọn máa sọ̀rọ̀, ṣùgbọ́n tí Ayọ̀míkún jẹ́ kó di mọ̀ pé òun ò lè mọ bàbá mi ju Sọjí Àlàbí tó jẹ́ ọkọ ìyá òun tó tọ́ òun dàgbà lọ. Ó ní Sọjí Àlàbí nìkan sì lòún gbà gẹ́gẹ́ bí bàbá nítorí pé Máyégún Ọláoyè kò ṣe ìṣe bàbá. Ṣá o, orí ọ̀rọ̀ yìí ni àwọn èèyàn máa sì ń fà lórí ẹ̀rọ ayélujára tí àwọn kan ń sọ̀rọ̀ sí Tọ́pẹ́ Àlàbí pé báwo ni yóò ṣe ìgbéyàwó fọ́mọ ẹ̀ tí ò ní jẹ́ kí bàbá ẹ̀ wà níbẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn náà ló tún gbèjà Tọ́pẹ́ Àlàbí fún ìgbésẹ̀ tó gbé o. Wọ́n láwọn ò rí bù. Wọ́n ní bàbá tí ò bá ti tọ́jú ọmọ tí ò ṣojúṣe ọmọ ìtàn ṣe fúnrú àwọn bàbá bẹ́ẹ̀ nìyẹn kí wọ́n má lọ́ọ́ máa ká èrè níbi tí wọn kò gbin nǹkan sí.